Aago mẹ́jọ àbọ̀lú iléeṣẹ́ Premier FM náà tí a ti ń kàn sí ní báyìí Nurul Islam náà ni ètò tí a máa mú wá sí etí gbọ̀nyìn ẹ máa bá wa bọ̀. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Allahu nurus samawati wal ard. Mathalu nurihi kamishkatin fiha misbah. المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. èyí ni ètò yín ètò wa Nurul Islam, ètò tí ẹ ti ń retí, ètò tí a dìídì gbé kalẹ̀ nítorí màmá wa Alhaja Elizabeth Babatunde ilé Gomboro Àbọ̀rẹ́rìn ìyẹn ní Èrúwà ní ìpínlẹ̀ wa nílẹ̀ Ìbàdàn yìí. alálẹ̀ tó ní lágbára Ọlọ́run ọba látàrí pé Ramadan ó ti ń kan ilẹ̀kùn. àwọn ìṣesí bánibí ṣe máa ń kó Ramadan lọ́nà oní tí a máa gbọ́ lálẹ́ títò ní lágbára Ọlọ́run ọba. ṣùgbọ́n kó tó di àsìkò yẹn tábà ti kó sínú Ramadan lágbára Ọlọ́run ọba, àwọn ètò náà rẹ̀ yóò máa jẹ́ wákàtí kan láti aago 9 títí di aago 10 wákàtí kan gbáko ni. tọ́lọ́n bá kàdára kí Ramadan tó bá pé 30 pẹ̀lú ògo Ọlọ́run bá jẹ́ wípé ọ̀sẹ̀ 5 òun náà la fi bára wa pàdé. aago 9 alẹ́ tí di aago 10 òun náà ni ẹ máa bá wa pàdé lágbára Ọlọ́run bá. níbi tí wọ́n ti ń ṣe ọdún ìlàsàmàjà wọ́n máa ṣe ti amúláwọ́ náà wà ń bẹ̀. pẹ̀lú ògo Ọlọ́run bá ilé ẹ̀kọ́ àwọn bàbá wa ìyẹn Madu Naja ètí ń bẹ ní number 14 Ìbítóyè Street ní Muslim nìbàdàn. so wọ́n ṣe ayẹyẹ hafla yẹn ti àwọn ìbtìdáyà àti ti ìdádí. táwọn tí wọ́n jẹ́ bíi alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìbtìdáyà ní ọjọ́ 6 oṣù keje, nígbà títí àwọn ti ìdádí àti fanawi yóò jẹ́ ọjọ́ 7 oṣù keje. so gbìyànjú ní apè láti wá fi jókòó láti wá fi yẹ wá sí ní ọjọ́ náà. alálẹ̀ tó ní lágbára Ọlọ́run bá àrùn 3 ó tún lè kàn ní. bàbá wa Fadilatu Sheikh Abdulwahid Abdulhamid àwọn ni wọ́n ṣíwájú tí a tẹ̀lé wọn. Ustaz mi Heskil Hamza àwọn náà bẹ̀ ní ìkàlẹ̀. bákan náà ìkànnì àwọn àfa wa ìyẹn Dr. Jamiu Ismail Jamiu Ọlọ́runtósìn àwọn náà bẹ̀ lórí níkàlẹ̀ ní alẹ́ tó ní lágbára Ọlọ́run bá. gbogbo yín pátá ní akí káàbọ̀ sí orí ètò tálẹ́ yìí láì ní dá ìrìnà pẹ́nu kí àwọn bàbá káwọn bá ní sọ nípa bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí ni àwọn ìṣesí rẹ̀, báwo ní ṣe máa ń kó Ramadan lọ́nà, báwo ló ṣe kẹ́ni kọ̀ọ̀kan wa náà ká kó Ramadan lọ́nà. àwọn bá kúṣẹ́kúṣẹ́kúṣẹ́ tó kù tá a fi pàdé Ramadan, Ọlọ́run jẹ́ àpàdé rẹ̀ ní ayọ̀ àti àláfíà ra. Ọlọ́run jẹ́ àgbà níbi tí ń wà, má jẹ́ àgbà nílé ìwòsàn Ọlọ́run, má jẹ́ àgbà lọ́sípítù, má jẹ́ àgbà lọ́gbẹ̀wọ̀n, má jẹ́ alájúbára wa nínú sàárè, jẹ́ àgbà pẹ̀lú àláfíà ra. inú Ramadan oṣù náwó ni Ọlọ́run bò wá láṣìírí, oúnjẹ ọ̀tá Ọlọ́run má jẹ́ àfi sínú, má jẹ́ àjẹnsárì wọlé ìpín méjì rẹ̀ Ọlọ́run bá. àláfíà tó péye, àrísìkí lọ́pọ̀ yanturu Ọlọ́run pèsè rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa. máa fún yín láàyè láti máa tẹ̀síwájú pẹ̀lú àwọn bàbá wa. falyatafaddal Sheikh mashkura. bismillah alhamdulillah suma salatu wassalamu ala rasulillah. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run, àtọrọ àlékún kí á ti gé Ọlọ́run fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. wàbà olúwa wa Ramadana 1434 ìjìra
tó wọlé dé yìí ọlọ́run dákun jẹ́ ọba aláyọ̀ àtàláfíà ara ìmánì àti bẹ̀rù ọlọ́run ikhlas àti ẹ̀mí àti ṣiṣẹ́ rere tó fẹ́ kárakára dákun fi ṣe sàrà fún gbogbo wa tá a bá gba Ramadana ìtàn bó o ṣe ń fẹ́ tá a ṣe àwọn ṣe olóore inú rẹ̀ fún ọ bó o ṣe ń fẹ́ mọ̀ ṣe ní òpin fún wa o jẹ́ àgbà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ fún ọ láyé kó o sì ṣe wá lọ́mọ àlìjánnà onídẹ̀ra àwọn àṣẹ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí oṣù Ramadan kó tó wọlé dé bá a nílé ayé òní ẹ̀kọ́ tàlẹ́ òní ìní ọ̀dàlẹ́ lórí gẹ́gẹ́ bí àwọn àfáà wa ṣe sọ. ṣé gbogbo wa lákúkú mọ̀ tẹ́lẹ̀ pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama ilé ayé yìí kò jọ lójú ilé ayé yìí kò já mọ́ nǹkan kan lójú rẹ̀ àlèkèámọ̀ ọlọ́run ẹni pàtàkì lọ́dọ̀ rẹ̀ ìyọ́nú ọlọ́run ìsì ní kókó ìyẹn ló fi já sí pé ìjọsìn fọlọ́run iṣẹ́ rẹ̀ ìlàkàkà lórí bọ́mọ ẹ̀dá ènìyàn àtàlìjànú ó ṣe sóríire láyé àtàlìkèámọ̀ òun ni ìtọ́jú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lógún ìnísì máa ń ṣe wàhálà lé ní orí tó fi fayé lẹ̀ tó fi padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba tó rán ní sí ọlá àti sí ọlá àti iṣẹ́ ìgbàlà àti iṣẹ́ oríire sí gbogbo àwọn ọmọ ẹ̀dá ènìyàn lápapọ̀ ìyẹn lọ́fà tó já sí pé gbogbo ọjọ́ ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́ ni tí Islam ni tí dáwà ni tí jìdì ni tí ìmọ̀ sáré sọ̀n lórí bí àwọn èèyàn tọ́lọ́ ń dá bí wọn ó ṣe jẹ́ ẹni ọlọ́run tí wọn ò ní jẹ́ ẹni èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé òní wàhálà tiẹ̀ kọ́lọ́n ọba kọ́ba ní sàlékún ọ̀kẹ́ àti àlékún ọ̀gẹ̀ fún èyí ẹni ó fi já sí pé ìdí tọ́lọ́n ọba bá ń fẹ́ ẹni ànábì máa ń wà ní gbogbo ìgbà ìyẹn ló sì fẹ́ káwa tá a jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ tá a jẹ́ ìjọ rẹ̀ náà máa wà ká má wà nígbà kọ̀ọ̀kan nídìí tọ́lọ́run ọba bá bínú sí tó jẹ́ ẹ̀ṣẹ̀ torí pé ọlọ́run ọba ń sọ ní súrátù Yunus àyà 62 wípé kul bifadlillahi wa birahmatihi fabidhalika falyafrahu huwa khayrun mimma yajma'un sọ fáwọn ẹ̀dá ìwọ Muhammad sallallahu alayhi wa sallam pé àjùlọ tọ́lọ́n ìyẹn Kùránù tá a sọ kalẹ̀ fún ọ wàbí rahmati àtàánú ọlọ́run ìyẹn ní ìdáyà lọ sójú pọ̀nà kéèyàn máa ṣe tọ́lọ́run tọ́jú ọba dẹ́dà nílànà alukurani àti sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam èyí ni kó jẹ́ ayọ̀ kó jẹ́ ìdùnnú ẹ̀dá torí èyí ló pé ní ayọ̀ àti ìdùnnú ẹ̀dá jùlé ayé àti yòyò yìnyín inú ẹ̀ táwọn èèyàn máa ń sáré àti kójọ táwọn èèyàn máa ń sáré àti ní léyìí tó ṣe yí pé ayé yìí gangan fúnra rẹ̀ àfọwọ́bà fílẹ̀ ní ìta àgbélé ayé ṣe ìlàlọ́jábọ̀ rẹ̀ níwájú ọba adẹ́dà bẹ́ẹ̀ dẹ̀ ní ẹ̀sìn tọ́lọ́hún ó béèrè lọ́wọ́ wa ilẹ̀sìn Islam àti ìmánu bìlá ìtọ́yanjú tàbárí lè fi jábọ̀ asoríire o bí bẹ́ẹ̀ kọ́ àbẹ̀lọ́hún ẹnìkankan wá ọlọ́mọsí alọ́mọ àná ajá ànámọ́. àyà yìí ń tọ́ka sí wípé ìdùnnú gbogbo ẹ̀dá nílé ayé ní Islam lókùrúgbà tọ́lọ́n bá pé kí èèyàn ò ní Ìsìláàmù lẹ́sìn ayọ̀ gbogbo ẹ̀dá nílé ayé tọ́lọ́n bá fẹ́ tọ́lọ́n bá yọ́nú sí ẹni kálukùránì ó wà lọ́wọ́ rẹ̀ kí súnà ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wà lọ́wọ́ rẹ̀ kó sì máa ṣiṣẹ́ tó ìkíní kejì nínú ìṣẹ̀mí ayé rẹ̀ ẹni tí a bá bárú eléyìí lọ́dọ̀ rẹ̀ káwọn èyí pé ńlọ́lọ́wọ́n ọba ṣe ti ń jẹ́ ayọ̀ àti ìdùnnú fún irú ẹni báyìí ló lè máa yọ̀ nínú ẹ̀ lè máa dùn tí ó máa fi ọpẹ́ ayọ̀ ọpẹ́ dùnnú fún ọba olúwa wa kódà irúfẹ́ ẹni báwọn ni ìlú nílé ayé torí pé ní ò ní ọ̀run ní ò ní àlìkìyámà ẹni tó bá ní àlìkìyámà tó ní ìyọ́nú ọlọ́run tó ní Islam tó ní Kùránù lọ́dọ̀ tó ní súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama lọ́dọ̀ ní gangan ìlú ní tí ń jẹ́lé ayé lọ́dọ̀ tọ́ra yé yìí kọjá mọ́ nǹkan kan Islam nù rẹ̀ alukùránù nù rẹ̀ ìlànà ànábì Muhammad nù rẹ̀ ò ní
pàtàkì kọ́lọ́n ọba kọ́mọ̀jẹ̀ ká ṣe ìtaání ọ̀jẹ̀ wa lérè. ìdí èyí ìlànà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí rọmọdánà tó wọlé dé tí bá ń kù sí dẹ́dẹ̀ àkọ́kọ́ ìní wípé ọmọ múra alẹ̀ ẹ̀rí ọmọ múra alẹ̀ fún rọmọdán ń sì máa ń retí rẹ̀ pẹ̀lú ìdùnnú àti ayọ̀. nínú àpẹẹrẹ tá a fi mọ̀ wípé ìlànà tánàbí máa ń tẹ̀lé láti fi bá rọmọdánà pàdé òní tó sì fẹ́ ká máa tẹ̀lé láti fi ṣalábàápàdé rọmọdánù bọ́lọ̀ ń ṣe ń fẹ́ ẹ̀rí òní wípé lẹ́yìn àfojú ọ̀nà rẹ̀ pé rọmọdán ní ń bọ̀ yìí ṣàbán tọ́jú oṣù tí máa ń síwájú rọmọdán ó máa ń gbààwẹ̀ dáadáa nínú rẹ̀ kò ní gba odidi ṣàbán láwẹ̀ fọlọ́n láti bẹ̀rẹ̀ dé parí ṣùgbọ́n ó máa ń gba àwọn ọjọ́ púpọ̀ láwẹ̀ fọlọ́n nínú oṣù ṣàbán tí síwájú oṣù ramadan. eléyìí àkọọ́lẹ̀ sọ fún wa wípé òjíṣẹ́ ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ ó sì fẹ́ káwa àlìwúmọ̀ ọ̀hún náà ká máa ṣe bẹ́ẹ̀ láti fi já sí pé bí ìgbà téèyàn ń da omi tútù síwájú kó lè bá tẹ̀lẹ̀ tútù pé a fi ká gbáwẹ̀ díẹ̀ síwájú ká tó kó sínú oṣù tó ṣe yí pé gbogbo ọjọ́ inú rẹ̀ ni láti gbàwẹ̀ fọlọ́run tí í ṣoṣù Ramadan. lórí eléyìí hadisi kan tó ní àlàáfíà tó ń bẹ nínú Sahih Bukhari ìyá wa Aisha kọlọmba ní sàlékún ìyọ́nú rẹ̀ fún wọn ẹni wọ́n gba hadisi náà wá tí wọ́n ní kánà Rasulullah sallallahu alayhi wa sallam yasumu hatta naqul la yuftir wa yuftir hatta naqul la yasumu fama ma gbààwẹ̀ súnà fọlọ́n nígbà tí ò tiẹ̀ ní ìjọsán mọ̀ báyà yóò sì tún bẹ̀rẹ̀ sí máa jọsán yóò fáwẹ̀ gbígbà lẹ̀ ìgbà míì yóò sì fi àwẹ̀ súnà gbígbà lẹ̀ gbà tààrọ̀ ìpè àbí ò tiẹ̀ ní gba àwẹ̀ súnà mọ́ni tí ó sì tún yá tí ó tún bẹ̀rẹ̀ àwẹ̀ súnà ní máa gbà fọlọ́n. ìyàwó Àìṣà wa ní òun ò rí ànábì kọ́ gba odidi oṣù kan láwẹ̀ pé fọlọ́n ju oṣù Ramadana lọ. òun ò rí ànábì sallallahu alayhi wa sallam kó mú oṣù kan láti bẹ̀rẹ̀ kó máa fi gbà wẹ̀ tó sùn ó fi parí láì ju oṣù Ramadan tí àwẹ̀ gbígbà àánú rẹ̀ jẹ́ ọ̀ranyàn fún ọba olúwa wa lọ. mi ò sì rí kánàbí ọgbà àwẹ̀ tó pọ̀ nínú oṣù kan láyé junú oṣù Ṣàbán tí síwájú oṣù Ramadan lọ. àdìsí lálàáfíà inú Sahih Bukhari ló wà ìyẹn la fi ń sọ fún wa aláwẹ̀ Rajab orí agídí àti fẹ́ẹ́nú àti kàmá wà jáde náà bá àná pé bá a ṣe bá àwọn bàbá wa àwọn àgbàlagbà tí wọ́n ṣe ń gbààwẹ̀ arúgbó nù báàánú ó sì ṣe máa gbààwẹ̀ arúgbó lọ́nu orí ìfẹ́ẹ́nú lẹ́lòmíì wádìí sìn. ìyá wa Aisha ní ànábì ó gbààwẹ̀ oṣù kan láti bẹ̀rẹ̀ dé parí rí ju oṣù Ramadana lọ kò sì gbààwẹ̀ pọ̀ nínú oṣù kan ju oṣù Ṣàbánù lọ. èyí ń túmọ̀ sí pé ànábì sallallahu alayhi wa sallam kìí gba odidi Rajab tá a máa ń pè ní oṣù àwẹ̀ arúgbó láwẹ̀ fọlọ́hún kìí sì gba odidi oṣù Ṣàbán tí síwájú Ramadan lódidi láwẹ̀ fọlọ́hún Ramadana nìkan ó ní ọmọ ń gbà láti bẹ̀rẹ̀ dé ìparí. ẹlòmíràn sì sọ kí àwọn bàbá tó ti kọjá ńkọ́ tí wọ́n máa ń gba àdọ́rùn wọ́n gba àwẹ̀ arúgbó pé wọ́n gba Ṣàbánù pé kí wọ́n tó wá gba Ramadana pé fìyẹn lẹ̀ ọlọ́run ó kẹ́ àwọn bàbá àjọhùn yọ gẹ̀ wọ́n yọ gbàbọ̀ wọn. àwọn bàbá tó kù náà ọlọ́run ọba ọba ní ṣàánú wọn kò ní jẹ́ wọ́n mà padà sí ibú. sórí àwọn lè má mà wípé kọ̀tọ́ súnà bẹ́ẹ̀ ọlọ́run èyí fi àìmọ̀ kan jẹ́yàn ń yà ṣùgbọ́n wọ́n ti mọ̀ wípé kọ̀tọ́ súnà tí ọba tọ́ súnà àní okú ń díẹ̀. ilé táwọn bàbá àjọhùn gbé ilé alámọ̀ ni àwọn bàbá àjọhùn ẹsẹ̀ wọn fi rìn wọn ògùn ká ìbílẹ̀ búlọ́ọ̀kù ní wọ́n gbé tí wíńdò rẹ̀ jẹ́ gíláàsì ó ṣe páwọn bàbá àjọhùn ò gbélé búlọ́ọ̀kù wọn ò gbélé wíńdò ní gíláàsì àwọn bàbá àjọhùn aṣọ bíi mọ̀ntìn ni wọ́n máa ń wọ̀ odidi léèsì ńlá gíní ńlá ni wọ́n ń wọ̀
káàdẹ̀ǹdẹ̀ ló tún ń gún àwọn bàbá àjọhùn ògùn káàdẹ̀ǹdẹ̀ àyí pé kíní kan tí wọ́n ṣe ilẹ̀ sàkúlé lórí ẹ̀yin náà kú lé ahoro kẹ́yí pé àwọn bàbá àjọhùn ilé ahoro wọ́n gbé tí wọ́n kú ẹ má wulẹ̀ kọ́lé pẹ̀tẹ́ẹ̀sì ẹ fi káàlẹ̀ ká kú nídìí ìfẹ́ nu ìdí eléyìí ó yẹ kí a jẹ́ kí gbígbààwẹ̀ nínú oṣù ṣàbán kó máa pọ̀ ṣùgbọ́n ká má gba odidi ṣàbán láwẹ̀ fọlọ́n torí ànábì ó gba odidi ṣàbán láti bẹ̀rẹ̀ dé parí láwẹ̀ fọlọ́n ramadana nìkan ìní máa ń gba odidi rẹ̀ fún ọlọ́run tó jẹ́ ọ̀ranyàn. tọ́ àwọn àfáà wa sọ wáyé pé n tí ànábì fi máa ń ṣe báyìí ẹni wípé ìfẹ́ kọjá sí pé káwẹ̀ kó síwájú dáadáa kóhun tó bọ́ sínú Ramadan wọ́n ní ló fi dá sí pé Ramadan àwẹ̀nù Ṣàbán ó dà gẹ́gẹ́ bí àwọn ọ̀run ọ̀ranyàn tó ṣe yí pé a kírun súnà ká tó kì tá a kírun súnà lẹ́yìn rẹ̀ bí irú àìlà rákà mẹ́rin ń bẹ ká tó ká ìlà rákà méjì tàbí mẹ́rin náà ń bẹ tá a bá ká ìlà tán bẹ́ẹ̀ náà làwọn ọ̀run ọ̀ranyàn yòókù pé Ọlọ́run ní kànábì ò ṣe bẹ́ẹ̀ yí pé káwé ò síwájú Ṣàbán káwé ò síwájú Ramadan dáadáa tí Ramadan bá lọ tán káwé ò tún wà nù Ṣawal lànàbì fún gbàwẹ̀ dáadáa nù Ṣàbán tó dá pé tó bá gba Ramadan lódìdí fọlọ́n tán yóò tún gba mẹ́fà nínú Ṣawal pé ààwẹ̀ síwájú Ramadan ààwẹ̀ lẹ́yìn kẹ́ni o Ramadan Ṣàbán súnà yóò gba púpọ̀ nù rẹ̀ kò ní gbà tán Ṣawal ń tiẹ̀ yóò gba mẹ́fà nínú rẹ̀ so Ramadana nìkan yẹn ni a gba odidi oṣù yẹn láwẹ̀ fún ọba olúwa wa tọ àwẹ̀ púpọ̀ nínú Ṣàbán ìlànà bíi ìní fi síwájú láti fi ṣalábàápàdé Ramadan sì lọ tán yóò gba mẹ́fà nínú Ṣawal láti fi ṣe ìdágbére fún Ramadan tó gba odidi rẹ̀ láwẹ̀ fún Ọlọ́run. Ẹ̀kejì ni pé Ànábì sallallahu alaihi wasallam ọmọ ń fún àwọn ọmọlẹ́yìn ilẹ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ nírò ayọ̀ nírò òdùnnú pé wọ́n kó àfojú ọ̀nà Ramadana tó ń sún métílé ẹ̀rí kí wọ́n fi lè máa palẹ̀mọ́ lẹ̀ fún tí àwọn sàbẹ́ náà tí wọ́n sì máa kíra wọn kú àfojú ọ̀nà Ramadana tó ń wọlé bọ̀ wá bá wọn súnà lélẹ́yìí so eléyìí ọmọ amúkó ní kálukú ọmọ ní preparation ìbẹ̀rù Ọlọ́run àtẹ̀mí àti kún fún ìjọsìn àti àwọn ṣe olóore fọ́lọ́run tí Ramadana náà tó bá wọlé dé gújẹ torí pé wọ́n mọ̀ pé oṣù Ramadan oṣù kan ni tí a lékún níjọsìn àtàwọn ṣẹ́ẹ̀rí fọ́lọ́run dáadáa torí wọ́n mọ̀ pé ẹ̀san rí tó ń bẹ lórí ìjọsìn àti ṣẹ́ẹ̀rí tá a bá ṣe nínú Ramadan fẹ́ dàwájú Ọlọ́run àdìpèlé rẹpẹtẹ ni tọ́ èyí ló fà á tá a fi rí àdìsí kan nínú Sahih Bukhari tí ọlọ́ba yìí pànàbí ní idha dakhala shahru Ramadan futihat abwabu sama wa guliqat abwabu jahannam wa sulsilati ash-shayatin tí oṣù Ramadan bá wọlé dé gbogbo àwọn ẹnu ọ̀nà àbáwọ̀ sánmà ní Ọlọ́run ó pè káwọn màláíkà sí dálẹ̀ gbáyàwó ẹ̀rí àwọn ẹnu ọ̀nà àbáwọ̀ Jahannama ní wọn ó ti pa ọ̀nà àbáwọ̀ àlìjánà wọn ó sílẹ̀ ọ̀nà àbáwọ̀ Jahannama wọn ó ti pa tó sùn Ramadan bá wọlé dé àwọn èṣù àtọmọgún ẹ̀ wọn ó mú wọn dè mọ́lẹ̀ ní gbogbo inú oṣù Ramadan so ìyẹn ló fi dá sí pé oṣù yìí ànábì máa ń fáwọn èèyàn nírò yìí pé wọ́n kó àfojú ọ̀nà rẹ̀ yóò sì máa kí wọn kú àfojú ọ̀nà rẹ̀ yóò sì máa sọ wọn lójú kòkòrò yìí pé kan lẹ́mìí àwọn sẹ́ẹ̀rì àtijọ́sìn tó yanjú nínú rẹ̀ gbà yìí pé oṣù téèyàn máa ráyè ṣètò Ọlọ́run dáadáa òní tí kí Ọlọ́run sì máa ń sọ kalẹ̀ láti sánmọ̀ lórí àwọn ẹni rẹ̀. ẹ̀kẹta ni yìí pé mùmìnì nínú ṣe torí pànàbí máa ń pé káwọn èèyàn kan máa lákèésí ìlétésù tí Ramadan bá fẹ́ wọlé torí pé ìlànà tí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ní pé ká bẹ̀rẹ̀ Ramadan nígbà tá a bá rárí dájú yìí pé a rí ìlétésù Ramadan tó lé ní sánmọ̀ Ọlọ́run ọba ká sì túnú ká sọdún ìtúnú àwẹ̀ tí a bá rí ìlétésù Ṣàwálì tí tẹ̀lé Ramadan ó lé ní sánmọ̀ ká mọ̀ pa àti parí kíni o Ramadan àti bọ́ sínú ìtúnú àwẹ̀
àwa oṣù wa gbìyànjú yẹn oṣù Ramadan kò lé látara kurukuru tàbí ojú ọjọ́ orí bákan tàbí òjò nísàárọ̀ nígbà wọn ni káka oṣù Ṣàbán ti síwájú Ramadan kó pọ́gbọ̀n tó bá ti pé ọgbọ̀n tó dá wa lójú àrùsù àti kónú Ramadan nìyẹn ìlànà tànàbínú àwọn sàbẹ wọn ó wòkè wọn bá rí lètésù wọn bẹ̀rẹ̀ wọn ò rí lètésù báyìí wọn rà rí dájú pé Ṣàbán ó pé ọgbọ̀n wọn bẹ̀rẹ̀ Ramadan kò sí ẹ̀rí fún à ń panu pọ̀ ọ́lẹ̀ lókòsù kan tí Ramadan ó dé tàbí lókòsù kan àbọ̀ pé gbà báyìí ńlá bẹ̀rẹ̀ Ramadan pé gbà báyìí ńlá sì parí rẹ̀ gbọ́ Ibn Umar ọlọ́mbani sàlékún ìyọ̀nù ẹ̀fún bàbá àtọ́mọ ó ní àwọn èèyàn wá oṣù títí nígbà tí Ramadan ọdún kan bẹ̀rẹ̀ wọ́n á rí òun náà wà nú àwọn tí wọ́n ń wá ṣùgbọ́n Ọlọ́run fi ń ṣe kò ń gẹ́ òun bá rí lètésù Ramadan òun bá wa sọ fánàbí yìí pé òun mọ̀ rí lètésù Ramadan anabi sallallahu alaihi wasallam ó sì sọ yìí pé káwọn èèyàn kan bẹ̀rẹ̀ àwẹ̀ òun gan bẹ̀rẹ̀ àwẹ̀ gbogbo àwọn èèyàn náà ni wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan ìlètésù láàfi bẹ̀rẹ̀ àárí lètésù àárá ìdájú pé Ṣàbán pé ọgbọ̀n bákan náà ni tá a bá fẹ́ yọrí Ramadan bá a ṣe wọlé iná la ṣe jáde tọ̀ torí pé àdìsí kan sọ yìí pé anabi ní asharu tisu wa ishiruna layla fala tasumu hatta tarawu fa in gumma alaykum fa akmilu al-idda 30 sahih Bukhari ìní àdìsí wà nù tí a rẹ̀ anabi ní tó common ìní pé oṣù ojú ọ̀run mọ́kàndínlọ́gbọ̀n ní jẹ́ ntọ́pọ̀ jù nù ọmọ ń jẹ́ ọgbọ̀n ṣùgbọ́n ntọ́pọ̀ jù nù ẹ má wà á mú àwẹ̀ Ramadan tẹ́ẹ̀fì rí lètésù Ramadan o tí kurukuru bá bojú ọjọ́ jẹ́ tàbójú bá ojú ọjọ́ jẹ́ tí ò jẹ́ kẹ́ ẹ rí lètésù Ramadan ń gbẹ́ ẹ bẹ̀rẹ̀ ẹ ka òǹkà oṣù tó síwájú Ramadan kẹ́ ẹ rí pé ó pé ọgbọ̀n kẹwàá bẹ̀rẹ̀ Ramadan ẹ̀kẹrin ni pé ìbẹ̀rù Ọlọ́run àti ìmáa ṣe istighfar àti ìṣẹ́rí tauba kúùnú ẹ̀ṣẹ̀ lọ sọ́dọ̀ Ọlọ́run ọjẹ́ kan nínú iṣẹ́ ànábì sallallahu alaihi wasallam nígbà tí Ramadan bá ń bọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kì í ṣẹlẹ́ṣẹ̀ ẹni mímọ́ ni ẹni Ọlọ́run jùlọ ni tó ń ti bẹ́ẹ̀ náà á kún fún istighfar atubu ilayka ya Allah á sì kún fẹ́ mi ikhlas àti bẹ̀rù Ọlọ́run nígbà tí Ramadan tó bá ń bọ̀ láti wọlé dé eléyìí náà ìní sì fi ṣe ìṣe fáwọn sàbẹ rẹ̀ làwọn sàbẹ rẹ̀ náà ìní wọ́n fi ṣe ìṣe àti ìwà kọlọn kó jẹ́ kí àjọ àwọn ẹni rẹ̀ karùn ìní pé ànábì máa ń ṣe àwọn ètò àti plan sílẹ̀ fún Ramadan tó ní bó jẹ́ pé gbogbo ọjọ́ ayé ìjọsìn ní iṣẹ́ rẹ̀ ní tọ́lọ́hún ìní so àti plan sílẹ̀ bẹ́ẹ̀ náà làwa mùmínì a gbọ́dọ̀ plan lẹ̀ bó ṣe lu àwọn ọ̀sán inú Ramadan rẹ̀ bó ṣe lu àwọn òru inú Ramadan rẹ̀ bó ṣe lu ìrọ̀lẹ́ inú Ramadan rẹ̀ bó ṣe lu àwọn àárọ̀ inú Ramadan rẹ̀ ṣiṣẹ́ rẹ̀ síjọsìn sí àwọn tó jẹ́ súnà sí gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdí èyí abẹ́ ọba olúwa wa Ramadan yìí lọ́njọba ní ayọ̀ àti àlàáfíà ara kọ́ ń ṣe ní òpin fún wa tọ́ ìgbìyànjú pẹ̀lú bẹ̀rù Ọlọ́run àtẹ̀mí ìkíláàsì ti torí ìtọ́lọ́hún kọ́lọ́n ọba kó fi tàwa lọ́rẹ kí ó sọ wá lẹ́ni tó ti forí ẹ̀ṣẹ̀ jìn ká tó wọnú Ramadan kó tún forí ẹ̀ṣẹ̀ wá jìn wá nínú Ramadan àti lẹ́yìn ìgbà tí Ramadan bá lọ tán kó sì alọ́mọ àlìjánnà kó mọ̀ sí wa lọ́mọ inú náà jahannama lọ́la ìjọkan ṣoṣo rẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. kọ́lọ̀ bá ní sàn bàbá ní ẹ̀sán olóore ọ̀rọ̀ nípa ìgbáradì ànábì wa Muhammad òní àti ń gbọ́ láti àtàárọ̀ ìbẹ̀rù Ọlọ́run bá títúbà ọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa. naam. salaamaleykum. waaleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ kú ètò. yes ma kí ni ìbéèrè yín ma. ìbéèrè mi ni pé ṣé wọ́n lè máa pè irun ní inú Ramadan. ṣé ẹ lè máa pè. lóru. láti fi jíyàn. àwọn èèyàn lẹ́ẹ̀tọ́ yìí ẹ ṣe. bisimilahi rahman rahim tó wà ní pé tí wọ́n bá rẹ́nu àdúgbò yẹn ó ní pé kí wọ́n pè é ni wọ́n fi máa ń jí àwọn ènìyàn kò sí tí ó burú níbẹ̀ ṣùgbọ́n kọ́ mọ̀ jẹ́ nǹkan tí
a wàá sọ di ìlànà tí gbogbo àwọn èèyàn tí wọ́n máa lò wallahu ta'ala a'lam. naam kí ni bẹ́ẹ̀ yín o. sàwálìkùn. maaleykum salaam tala. ẹ jọ abẹ́ bèèrè nípa. ẹ bẹ̀rẹ̀. ìdajì Ṣàbán. fàyè. ó ní ọjọ́ náà ni Ọlọ́run kọ kádàrá. náà bó ti yé àwọn bàbá ti gbọ́ yín yé bàbá wọ́n ní sọ Ṣàbán. irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ pé ńgbà Ṣàbán bá dá sí méjì tó di 15 kọ́lọ́run ní ọjọ́ yẹn lọ́lọ́run máa ń kọ kádàrá ẹ̀dá ní máa ń yí kádàrá ẹ̀dá padà irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ kò sí ẹ̀rí fún wọ́n sì máa ń pẹ́ ọjọ́ yẹn lànà bí gòkè lọ ni wọ́n fi máa ń ṣe àìsùn inú rẹ̀ bídíà ni àdàdálẹ̀ ni kò lẹ́rìí ká kú onídìí tí ọba ti tọ́ súnà. ẹ lọ ká yanu Suratul Dukhan náà. wàhálẹ́kùn sálàmù. kí ni bẹ́ẹ̀ yín ma. ẹ jọ ẹ jìnnà sí rédíò yín. ẹ bá mọ̀ pé ẹ tó jẹ́ ìmáàmù tó ń kírun fún yàn. náà. tó bá yẹ pé ẹ tó ń ta igbó téèyàn mọ̀ pé ó ń ta igbó. náà. ṣé ẹ lè kírun lẹ́yìn rẹ̀. ọlọ́run sẹ́ni ẹ̀sẹ̀ rẹ̀ ustaz sk. na bisimilayi rahman rahim ntí àdìsí sọ fún wa ó ní pé kí á kírun lẹ́yìn ẹni rẹ̀ àtẹni tó bá jẹ́ ẹni ibú tí a bá fura mọ́rú eléyìn ẹ jẹ́ kí àwọn jàmáà ẹ jẹ́ kí wọ́n mọ̀ sí ìpanupọ̀ wọn tí wọ́n bá dá lẹ́jọ́ òun náà ni ó jẹ́ final wallahu ta'ala a'lam. naam. maaleykum salaam kí ni bẹ́ẹ̀ yín sà. bíi mi ni wípé àwọn tó jẹ àwẹ̀ ní láti àgbéjẹ́ bí òfin bóyá ó bí. ọlọ́run sẹ́yìn lẹ́sàrẹ́ náà. tó wá ṣe bóyá wọn sọ pé wọ́n ní bí mo ṣe bá a ti gbọ́. ó ti yé bàbá wọn ò dá yín lọ́rùn lórí àsìkò náà bàbá. ní ẹ̀ tó bá jẹ́ òwe. mẹ́ta tàbí ìyàrá rẹ̀sidẹ́ǹtì ẹ̀nìkan àbí ìyẹn kò kárán àwọn náà. sẹ́rí àìlámójútó ẹ̀sìn fọlọ́n ó ní kéèyàn jẹ àwẹ̀ kan nínú Ramadan kan kí Ramadan mi ò wá dé bá láyé kó a máa wá bí ó ṣe fún oúnjẹ sán so ní pẹ̀lú odidi gáàpù odidi oṣù mọ́kànlá fọlọ́n so kò sí téèyàn fẹ́ fi kọ́ba rẹ̀ wájú Ọlọ́run irú bó ṣe kù bó ṣe márùn léèyàn jẹ èèyàn lẹ́tọ̀ọ́ àyè wà fún yàn láti san kéèyàn ọmọ máa fi falẹ̀ kó a máa tẹ̀bà tí àti fún oúnjẹ sán lọ́rùn Ọlọ́run ò ní gbà o. ẹ jìnnà sí rédíò yín torí Ọlọ́run náà. fún ẹni tí ò bá mọ àyà tó pọ̀ nínú Ramadan tí ẹ bá mọ ti kúlú àlá kúlú àwùjọ tí ẹ lè mọ fi ṣe náà fìlà. ẹ ṣe ní àmústàz. èèyàn lè fi ṣe náfìlà tó bá sì mọ kùránì ká ó lè máa gbé kùránì lọ́wọ́ kó máa kà á kó máa fi ṣe náfìlà wallahu ta'ala a'lam. bí ó ṣe wà kí a tún tẹ̀síwájú àsìkò nígbà láàyè ju báyìí lọ pẹ̀lú ògo Ọlọ́run bá tó bá di ní ọjọ́ mẹ́jọ àwọn ìbéèrè yín ẹ jẹ́ kí a kó jọ kí a béèrè rẹ̀ lágbára Ọlọ́run bá. àmọ́ ọ̀dà náà waaleykum salaam ẹ jìnnà sí rédíò yín. waaleykum salaam ẹ jìnnà sí rédíò yín náà. ẹ jọ ṣé ó lẹ́tọ̀ọ́ kọjá pé torí ìnáwó torí ìnáwó ni kíni. àgbọ̀ yìí o torí ìnáwó ni kíni. náà. báyìí. nínú àwẹ̀ ṣùgbọ́n àwọn tó wá sọ pé bẹ́ẹ̀ torí ìnáwó yẹn àwọn ò ní gba ọ̀rọ̀ mẹ́tọ́. èèyàn gbọ́dọ̀ fi ìnáwó sínú Ramadan ẹni tó bá fi ìnáwó sínú Ramadan táwọn kan wá torí ìnáwó jáwẹ̀ wọ́n dáràn kọ̀dọ̀ wàlìkàfàrà ọ̀ràn ńlá wọ́n dá o ọ̀daràn ni wọ́n wájú sàtíà. tó kéédùn kọ́pọ̀ símbà yìí náà ní ọbẹ̀ oge ẹ má gbàgbé tó bá di nínú Ramadan wẹ́sídẹ̀ẹ́ àkọ́kọ́ nínú oṣù Ramadan yálà Ramadan di méjì ní abẹ́yọkan so aago 9 ilé tó máa bẹ̀rẹ̀ látago 9 títí di aago 10 lágbára Ọlọ́run bá ẹ jẹ́ kí a fi sọ́kàn á tún máa ra létí lágbára Ọlọ́run bá ní ọjọ́ mẹ́jọ abẹ́ ṣe ń gbé wa nílé kẹ́tẹ́kẹ́tẹ́ Ọpẹ́yẹmí Adéwálé onígbèsókè tí ń gbé sílẹ̀ tí ń tẹ̀ gbéra olóòtú ètò ní Alhaji Imam Abọ́ládé Imam ọmọ yayin Islam Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal títí ọjọ́ mẹ́jọ ma'as salama.